ẹ̀jẹ̀ fún oṣù mẹ́fà nígbà náà ni mo gba ifá. Èmi ò kí ń ṣe kìrìsìtẹ́nì, mi ò kí ń ṣe mùsùlùmí, babaláwo ni mí, èṣù ló ń darí àwa olórin. Nice ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́yọ̀ọ́ gbóríyìn fún ìfàkalẹ̀ Ládọjà gẹ́gẹ́ bí Olúbàdàn. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́ ògbóǹtarìgì agbénipa lẹ́kọ̀ọ́, olórí ẹ̀ṣọ́rẹ́ ilé-ẹjọ́ fẹ̀sùn ìṣekúpààyàn. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan àwọn ọmọ bàbá lóbìnrin méjì. Àwọn tọkọtaya kan fẹ̀sùn gbígbìmọ̀pọ̀ lílọ́wọ́ nínú ìjínigbé pamọ́ láti gbowó 5 million naira l'Àbújá. Ìṣòro ìpèníjà Nàìjíríà ló yẹ káwọn olóṣèlú gbájúmọ́, kì í ṣe àríyànjiyàn lórí ipò agbára ààrẹ. Ta ni yóò jà mọ́ lọ́wọ́ tí wọ́n ń bá ká? Fẹ́mi Fálànà ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ó mà ṣe o, àwọn olùgbé ìlú kojú ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù nípínlẹ̀ Èkó. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Mo pọ̀ ẹ̀jẹ̀ fún oṣù mẹ́fà nígbà náà ni mo gba ifá. Èmi ò kí ń ṣe kìrìsìtẹ́nì, mi ò kí ń ṣe mùsùlùmí, babaláwo ni mí, èṣù ló ń darí àwa olórin. Nice ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gbajúmọ̀ olórin tàkasúfèé Alexander Abolore Akande Adégbọlá tí ọ̀pọ̀ mọ̀ sí Nice lágbórin tàkasúfèé ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan nípa ìrírí rẹ̀ àti nígbà tó ní èṣù ní ọ̀gá àgbà tó ń darí àwọn olórin. Lórí ètò kan Nancy Isime Show ni Nice ṣàlàyé láìpẹ́ wípé bí Olúwa ṣe ń darí ayé ni èṣù náà ń darí orin. Ó ní èyí ló fà á táwọn olórin fi máa mú nǹkan ṣe oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ kí wọ́n tó máa kọrin. Abolore tí àwọn èèyàn tó mọ̀ sí ọmọ ìyá àgbà sọ pé ẹni tó bá fẹ́ wọlé orin gbọ́dọ̀ mọ ibi tó fẹ́ wọ̀. Ó ní nítorí èṣù ní alákòóso orin, òun sì ni áńgẹ́lì tó lágbára jù. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀, Nice sọ pé òun kò gbàgbọ́ nínú ẹ̀sìn Islam àti Kìrìsìtẹ́nì. Mo pọ̀ ẹ̀jẹ̀ fún oṣù mẹ́fà nígbà náà ni mo gba ifá. Nice sọ wípé òun kì í ṣe kìrìsìtẹ́nì o, òun ò kì í ṣe mùsùlùmí, babaláwo ni òun. Gbajúgbajà olórin tàkasúfèé náà sọ wípé òun máa ń sọ fáwọn èèyàn, wọ́n máa ń sá fún òun. Ó ní Ọlọ́run ti sọ fáwọn ẹ̀dá nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun kò ní wá bá ẹ̀dá pẹ̀lú èdè mìíràn tó yàtọ̀ sí èdè wọn. Ó ní òun ti wádìí ọ̀nà òun sì ti ń tọ̀. Nice ní ọ̀nà kan ṣoṣo kọ́ ló mú ìyè wá, kásá àti débẹ̀ pẹ̀lú òtítọ́ ni. Nígbà tó ń dáhùn ìbéèrè nípa pé ṣé ó ti kojú ayé rí nídìí iṣẹ́ orin tó gbé dání, Nice sọ pé láàrin 2009 sí 2010 ni òun bẹ̀rẹ̀ sí pọ̀ ẹ̀jẹ̀, òun sì pọ̀ ẹ̀jẹ̀ náà fún oṣù mẹ́fà. Nice ní òun ní láti kúrò nílé òun nígbà tó yá. Ẹnìkan ló wá sọ fún òun pé kí òun lọ gba ifá. Àsìkò yẹn ni òun gba ifá. Ó ní ó wù òun kí òun ti mọ ifá tẹ́lẹ̀ gan-an. Ó ní nígbà tí olóògbé Fẹlá Aníkúlápó ń ṣàlàyé nípa Ògún tó ń bọ, àwọn èèyàn fi ń ṣe yẹ̀yẹ́, ṣùgbọ́n ní báyìí ó ti yé òun yékéyéké. Nice rọ àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ Áfíríkà láti má ṣe gbàgbé orísun wọn. Ó ní ilẹ̀ adúláwọ̀ náà ní àwọn ìránṣẹ́ tí Elédùmarè rán sí wọn. Ọwọ́ wọn ló kù sí láti gbà wọ́n bí òjíṣẹ́. Ọjọ́ 17 oṣù kìíní ọdún 1980 ni wọ́n bí Àkàndé Abolore Adégbọlá. Àwọn míì sì máa ń pè ní Ajífọlájífáọlà. Orúkọ tó sọ di gbajúmọ̀ ní Nice tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí, bó tilẹ̀ jẹ́ pé ìlú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti bí i. Agbègbè Ṣómólú Bàrígà nípínlẹ̀ Èkó ló ti ṣe ìgbà èwe rẹ̀. Ìdílé oníyàwó 5 ni Nice ti wá, ọmọ 9 ló sì wá láti ìdílé náà. Olórin tàkasúfèé ni Nice tó máa ń sábà fi èdè Yorùbá kọ tí àwọn èèyàn mọ̀ fún. Ó tilẹ̀ fìgbà kan sọ rí pé fújì lòun fẹ́ máa kọ tẹ́lẹ̀, nígbà tí wọ́n fi ayé han òun lòun yí padà sí tàkasúfèé. Ọdún 1996 ló kọ orin Rísídé Alágbájá. 2000 ló gbé èyí tó pè ní Little Money jáde. 2008 ni Nice gbé Gọ́ngọ́ Aṣọ tó fún un lókìkí púpọ̀ jáde. Ọdún náà ni wọ́n sì fún un ní àǹfààní láti kọrin níbi ayẹyẹ ọjọ́ bíi 90 ọdún 19 years ajìjàgbara ní Nelson Mandela. Àmì ẹ̀yẹ 4 ló gbà ní 2009 nítorí orin Gọ́ngọ́ Aṣọ náà. Nice níyàwó, Ọlọ́run sì fi ọmọ ta lọ́rẹ. Àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́yọ̀ọ́ gbóríyìn fún ìfàkalẹ̀ Ládọjà gẹ́gẹ́ bí Olúbàdàn. Gbajúmọ̀ olùdíje dupò sẹ́nẹ́tọ̀ ní àárín gbùngbùn Ọ̀yọ́ Central nínú ètò ìdìbò ọdún 2027
tó ń bọ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC nípínlẹ̀ Ọ̀yọ́ Adémọ́lá Àlí lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ti kí ọba Rashidi Ládọjà kú oríire fún bí ìgbìmọ̀ oyè Olúbàdàn ṣe fa Ládọjà kalẹ̀ gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ìkẹrìnlélógójì. Àwọn ìgbìmọ̀ afọbajẹ lọ́jọ́ ajé Monday kéde ìfàkalẹ̀ gómìnà tẹ́lẹ̀ rí Ládọjà gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun lẹ́yìn àṣekágbá ìbánikẹ́dùn ìdárò ọlọ́jọ́ mọ́kànlélógún tí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ìkẹtàlélógójì ọba Owólabí Ọlákùlẹ́yìn tó papòdà lọ́jọ́ ajé Monday ọjọ́ keje oṣù keje ọdún 2025 yìí. A ó rántí pé ìgbìmọ̀ náà nípasẹ̀ Balógun ọba Tajudeen Ajíbọ́lá àti òṣì Olúbàdàn ọba Eddie Oyèwọlé tó sì kejì tẹ́wọ́ gba ìfàkalẹ̀ Ládọjà lákòókò ìpàdé tó wáyé láàrin Olúbàdàn lókè Àrẹ̀mọ níjọba ìbílẹ̀ Àríwá Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Àlí nínú ọ̀rọ̀ ìkíni kú oríire tó fi ránṣẹ́ nílùú Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàpèjúwe ìfàkalẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìgbéga tí kò lẹ́lẹ́gbẹ́ fún ìdàgbàsókè àti ìlọsíwájú ìdarí orí adé ọrùn ìlẹ̀kẹ̀ nílẹ̀ Ìbàdàn. Kò ṣàìdárò mọrírì ìgbé ayé Olúbàdàn tó dolóògbé ọba Ọlákùlẹ́yìn fún ìfarajìn iṣẹ́ ìsìn rẹ̀ nílẹ̀ Ìbàdàn lákòókò tó fi wà lórí ìtẹ́. Ó fi ìgbàgbọ́ tó ní sí àwọn ohun rere tí ọba Ládọjà ti gbèsè nílùú hàn àti ìbáṣepọ̀ tó ní pẹ̀lú Ìbàdàn gẹ́gẹ́ bí gómìnà tẹ́lẹ̀ rí àti sẹ́nétọ̀. Ó ní ìfàkalẹ̀ ọba Ládọjà yóò tẹ ìlú Ìbàdàn síwájú sí wọnú ìgbéga tuntun. Iléeṣẹ́ ọlọ́pàá wọ ògbóǹtarìgì agbénipa lẹ́kọ̀ọ́ olórí ẹ̀ṣọ́ re ilé ẹjọ́ fẹ̀sùn ìṣekúpààyàn. Afurasí ògbóǹtarìgì agbénipa Wàsíù Akínwándé ẹni tí àwọn agbófinró ọlọ́pàá ìpínlẹ̀ Èkó náwó gan ló ti jẹ́ títari lọ ilé ẹjọ́ magistrate ọgbà nípínlẹ̀ náà lórí ẹ̀sùn 11 tó dá lórí ìṣekúpààyàn níní àwọn ohun ìjagun ìbọn níkàáwọ́ láì bófin mu àti àwọn ẹ̀ṣẹ̀ ńlá míì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Benjamin Hundeyin ló sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ fífi ṣọwọ́ sáwọn akọ̀ròyìn The Punch lójú òpó ayélujára lọ́jọ́ ìṣẹ́gun Tuesday. Akínwándé ẹni ọdún 24 tí ọ̀pọ̀ mọ̀ sí olórí ẹ̀ṣọ́ tó tún jẹ́ ògbóǹtarìgì agbanipa tí wọ́n ń wá ló ti jẹ́ fífi gbòòrò òfin gbé lákòókò iṣẹ́ ìréde àwọn agbófinró ní ibùba tó máa ń lúgọ sí ní àdúgbò Àgbàdo nípínlẹ̀ Ògùn. Hundeyin sọ wípé Akínwándé ẹni tó jẹ́ ògbóǹtarìgì tó ṣèkọlù sí agbègbè Mushin àti agbègbè rẹ̀ tó ń da omi àlàáfíà ìlú rú ní àwọn agbófinró tọpasẹ̀ lọ ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí ìgbìyànjú láti nawọ́ gan kò so èso rere. Iléeṣẹ́ ọlọ́pàá ṣàwárí àwọn oríṣiríṣi ohun ìjagun olóró ìbọn àti ọta ìbọn nílégbèé rẹ̀ èyí tí afurasí náà jẹ́wọ́ pé àwọn ohun ìjagun náà lòun ń lò láti ṣọṣẹ́ láabi ṣekúpààyàn pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀. Hundeyin sọ wípé Wàsíù Akínwándé olórí ẹ̀ṣọ́ ni wọ́n ti wọ́re ilé ẹjọ́ magistrate lórí ẹ̀sùn 11. Ó tẹ̀síwájú pé ara àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Akínwándé ní ẹ̀sùn ṣíṣekúpa Bánkọ́lé Yusuf àti Ramadan Yusuf lọ́jọ́ 21 oṣù keje ọdún 2024 ní àdúgbò Mushin nípínlẹ̀ Èkó. Ẹ̀sùn míì tún sọ wípé ọjọ́ 9 oṣù kejìlá ọdún 2010 afurasí náà ṣekúpa Aminat Lateef ọmọ ọdún 10 ẹni tí wọ́n rán níṣẹ́ ní àdúgbò Fádèyí nípínlẹ̀ Èkó bákan náà. Àwọn ẹ̀sùn ọ̀daràn yìí ni wọ́n ló tako òfin tó sì ní ìjìyà lábẹ́ òfin abala section 27(1)(ab)(1) ti òfin tó dá lórí ohun ìjagun Firearm Act Laws of the Federation of Nigeria tọdún 2004 gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàtúnṣe rẹ̀. Bákan náà ni wọ́n ní Wàsíù Akínwándé olórí ẹ̀ṣọ́ àti àwọn míì tí wọ́n na papabora lọ́jọ́ 17 oṣù kejì ọdún 2011 ní òpópónà Awoniyi Ìdí Àràbà Mushin nípínlẹ̀ Èkó nípa gbígbìyànjú láti ṣekú pa Àwáwù Àjàlára ẹni ọdún 62 nípa yíyìnbọn fún un lẹ́sẹ̀ rẹ̀ méjèèjì pẹ̀lú ìbọn AK-47 tó wà níkàáwọ́ rẹ̀ èyí tó tako òfin tó sì ní ìjìyà lábẹ́ òfin abala section 230A ti òfin ìpínlẹ̀ Èkó tọdún 2015. Iléeṣẹ́ ọlọ́pàá nawọ́ gan àwọn ọmọ bàbá lóbìnrin méjì àwọn tọkọtaya kan fẹ̀sùn gbígbìmọ̀pọ̀ lílọ́wọ́ nínú ìjínigbé pamọ́ láti gbowó 5 million naira l'Àbújá. Iléeṣẹ́ ọlọ́pàá olú ìlú ilẹ̀ wa l'Àbújá ti fi gbòòrò òfin gbé àwọn afurasí 4 kan tó fi mọ́ àwọn ọmọ bàbá lóbìnrin méjì lórí ẹ̀sùn pé wọ́n jí ara wọn gbé pamọ́ ní èròǹgbà láti lè rí mílíọ̀nù 5 náírà gbà
lọ́wọ́ bàbá wọn. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, agbẹnusọ ọlọ́pàá olú ìlú ilẹ̀ wa l'Àbújá SP Josephine Adé sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé nígbà tí ọ̀gbẹ́ni Innocent olùgbé Jíkòyí phase 2 ta àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá Jíkòyí lólobó pé ọmọbìnrin òun ọmọ ọdún 16 Leadway Innocent dàwátì lẹ́yìn tó kúrò nílé lọ́jọ́ 18 oṣù keje ọdún 2025 yìí láti jókòó ṣe ìdánwò níléèwé girama Government Secondary School ní Karu. Bàbá náà ló padà gba ìpè látọ̀dọ̀ ẹnìkan tí wọn kò mọ̀ tó sì ń béèrè fún mílíọ̀nù 5 náírà fún owó ìtúsílẹ̀ ọmọbìnrin náà. Àtẹ̀jáde náà kà báyìí pé lẹ́yìn tí bàbá náà fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá Jíkòyí létí, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gùn lé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn. Nípasẹ̀ ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn àti ìtọpinpin nípa ẹ̀rọ ayárabíàṣá, nọ́mbà ìlà tí wọ́n fi pe bàbá ọ̀hún ni wọ́n padà tọpasẹ̀ rẹ̀ lọ ilégbèé kan ní Jíkòyí phase 2. Ikọ̀ agbófinró yabo agbègbè náà tí wọ́n sì ṣàwárí ọmọbìnrin tórúkọ rẹ̀ ń jẹ́ Leadway Innocent lákàtà abilékọ Tina Máyọ̀wá tó jẹ́ ìyàwó ọ̀gbẹ́ni Máyọ̀wá Adédèjì. Àwọn méjèèjì ọ̀hún ni wọ́n bá tí wọ́n ń jẹun sọ̀rọ̀ pẹ̀lú ìfarabalẹ̀, èyí tó tọ́ka sí àìsí àmì ìpọ́njú kankan bó ti wulẹ̀ kó mọ. Níṣe ni wọ́n ṣe fàlà. Ìtẹ̀síwájú ìwádìí ló yọrí sí bí wọ́n ṣe nawọ́ gan ẹ̀gbọ́n Leadway lóbìnrin tórúkọ rẹ̀ ń jẹ́ Joy Innocent àti ọ̀rẹ́kùnrin rẹ̀ Máyọ̀wá Adédèjì. Ìwádìí fi hàn pé Joy ló dìtẹ̀ bímọ pọ̀ pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ Máyọ̀wá Adédèjì, ẹni tó ti gbéyàwó tó jẹ́ ọkọ fún abilékọ Tina Máyọ̀wá, láti dá ọgbọ́n àyínnìke jíjí àbúrò rẹ̀ lóbìnrin Leadway Innocent gbé pamọ́ ní èròǹgbà láti lu bàbá wọn ní jìbìtì owó mílíọ̀nù 5 náírà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé Leadway gan mọ̀ sí ìjínigbé náà, wọ́n jọ lọ́wọ́ sí ìwà burúkú náà ni, tó sì fi ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n jí gbé. Àbúrò ló dúró sọ́dọ̀ àwọn afurasí ọ̀hún ní gbogbo àkókò ìjínigbé pamọ́ náà, nígbà tí Joy tí í ṣe ẹ̀gbọ́n rẹ̀ sì wà nílé ṣe bí ẹni tí kò mọ̀ kankan nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà, tó sì ń wo àwọn òbí rẹ̀ nínú ipò ìkáyàsókè, àìfọkànbalẹ̀, sísáré sọ́tún sísáré sósì láti tẹ̀lé owó jọ fún owó ìtúsílẹ̀ láìmọ̀ pé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ náà ló wà. Kọmíṣánná ọlọ́pàá olú ìlú ilẹ̀ wa l'Àbújá CP Àjàó Adéwálé tí kóró ojú sí ìwà burúkú náà, ó pè ní ìwà ọ̀dàlẹ̀ àti ìwà ìbanilórúkọjẹ́, pàápàá jùlọ èyí tó jẹ́ nínú ìdílé kan náà. Ó pàrọwà fún àwọn òbí láti máa mójútó àwọn ọmọ wọn, ìgbé ayé wọn, ìhùwàsí wọn. Ó rọ̀ wọ́n láti jẹ́ kí ọ̀rọ̀ òtítọ́ máa jáde lẹ́nu wọn nínú ìdílé, nínú ilé ní gbogbo ìgbà. Iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àwọn afurasí mẹ́rẹ̀ẹ̀rin ti wà lágọ̀ọ́ ọlọ́pàá tí wọ́n sì ti ń jẹ́wọ́ lẹ́rọ̀ lórí ìwà burúkú tí wọ́n ra wọlé ọ̀hún. Wọ́n ó jẹ́ títari lọ ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí ìfimúfínlẹ̀ bá parí. Iléeṣẹ́ ọlọ́pàá rọ àwọn aráàlú láti ta iléeṣẹ́ elétò ààbò lólobó bí wọ́n bá kẹ́fín ìrìn ẹsẹ̀ ẹnikẹ́ni tó bá mú ìfura dání. Ìṣòro ìpèníjà Nàìjíríà ló yẹ káwọn olóṣèlú gbájúmọ́, kì í ṣe àríyànjiyàn lórí ipò agbára ààrẹ. Ta ni yóò jà mọ́ lọ́wọ́ tí wọ́n ń bá ká? Fẹ́mi Fálànà ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti agbẹjọ́rò àgbà nílẹ̀ wa Nàìjíríà Fẹ́mi Fálànà ti bu ẹnu àtẹ́ lu àríyànjiyàn tó ń lọ lọ́wọ́ lórí ta ni ipò agbára ààrẹ yóò kàn, ẹkùn wo ni yóò jà mọ́ lọ́wọ́ lórílẹ̀‐èdè ṣáájú ètò ìdìbò ọdún 2027. Agbẹjọ́rò àgbà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ṣàpèjúwe àwọn àríyànjiyàn ọ̀hún gẹ́gẹ́ bí ìmójúkúrò lórí ìṣòro ìpèníjà tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra. Ó ní kàkà kí wọ́n wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà, àríyànjiyàn ni wọ́n ń bá ara wọn ṣe lórí ipò agbára ààrẹ. Ó sọ èyí di mímọ̀ lórí ètò òṣèlú lónìí Politics Today lórí ìkànnì amóhùnmáwòrán Channels Television lọ́jọ́ Ajé Monday. Fálànà sọ wípé àwọn àríyànjiyàn àròyé ọ̀hún tí wọ́n gùn lé ọ̀hún kàn fẹ́ sí ojú àwọn ènìyàn kúrò lórí àwọn ìṣòro ìpèníjà bíi ètò ààbò tó mẹ́hẹ, ebi òjòjò àgbà fọwọ́mẹ́kẹ́ àti àìní àwọn ohun ìgbáyégbádùn tó dúró re tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ wípé òun kò ní bá wọn darapọ̀ mọ́ ìpolongo fún gbígbé ipò agbára káàkiri tàbí kí agbára wà ní ẹkùn kan lórílẹ̀-èdè fún ọdún 4 tàbí ọdún 8. Ó ní rárá. Ó sọ wípé ète láti ṣí ojú àwọn èèyàn kúrò lórí ìṣòro ìpèníjà tó
tó ń dojúkọ Nàìjíríà ni. Fálànà sọ wípé ohun tí orílẹ̀-èdè Nàìjíríà nílò lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe gbígbé ipò agbára káàkiri tàbí iye sáà tí wọ́n gbọ́dọ̀ lò, ṣùgbọ́n ìfọwọ́sowọ́pọ̀, ìṣọ̀kan, ìgbìyànjú láti wá ojútùú ọ̀nà àbáyọ gbòógì sí àwọn ìṣòro ìpèníjà tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà ló ṣe kókó jùlọ. Ó pàrọwà fún àwọn aládarí olóṣèlú láti láfojúsùn kí wọ́n gbé gbogbo agbára lórí àwọn ètò tí yóò mú ìdàgbàsókè, ìlọsíwájú dé bá ìgbáyégbádùn àwọn ọmọ Nàìjíríà, dípò kí wọ́n kàn mọ́ bára wọn mú nǹkan lẹ̀ lásán lórí irọ́ tí kò ní ipa kankan pẹ̀lú bí àwọn aráàlú ṣe ń tiraka jíjàgùdù fún ìgbé ayé ìrọ̀rùn. Ó mà ṣe o, àwọn olùgbé ìlú kojú ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù nípínlẹ̀ Èkó. Àfi k'Elédùà ọba máa fìṣọ́ rẹ̀ ṣọ́ wa ni o. Ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù bo àwọn apá kan ní Ìkòròdú nípínlẹ̀ Èkó, èyí tó sọ ọ̀pọ̀ àwọn olùgbé sínú ìrònú, ìkáyàsókè, àìfọkànbalẹ̀. Àwọn olùgbé ìlú ń pè fún ìdásí ìjọba ní kánmọ́nkóbó. Omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ọ̀hún ló wáyé lẹ́yìn wákàtí tí òjò àrọ̀rọ̀dárọ̀ láàrin ọjọ́ àìkú Sunday ọjọ́ 3 oṣù kẹjọ àti ọjọ́ ajé Monday ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2025, èyí tó mú kí àgbàrá omi gba àwọn inú ilé àti agbègbè rẹ̀, àwọn ojú ọ̀nà òpópónà, bo àwọn ọkọ̀ mọ́lẹ̀ láwọn ìlú tó farakásá. Nínú àwọn fọ́nrán kan tó gba orí ayélujára kan ló ṣàfihàn arábìnrin kan tó ń sọ̀rọ̀ lédè Yorùbá pé oko ọ̀pẹ ní Ìjẹ̀dè ni àwọn wà, kí wọ́n ṣàánú àwọn o, ìlú àwọn nìyí, àwọn ò ní àǹfààní láti wọ inú ilé. Omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ọ̀hún ti ba gbogbo nǹkan jẹ́. Òun kò wọ bàtà, kí wọ́n dákun kí wọ́n wá dóòlà àwọn, kí wọ́n ran àwọn lọ́wọ́ lágbègbè náà. Bẹ́ẹ̀ lárákùnrin kan náà kọminú lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, lórí ipò tí ilé rẹ̀ wà ládùúgbò Ìjẹ̀dè náà. Ẹni tó ń kọ ẹ̀yà sí ìṣẹ̀lẹ̀ náà, kọmíṣánná fún ọ̀rọ̀ agbègbè àyíká àti àlùmọ́ọ́nì omi Tókunbọ̀ Wahab sọ nínú àtẹ̀jáde kan tó gbé sójú òpó ayélujára. Ó ní àwọn ti rí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù náà tó ti gba orí ìtàkùn ayélujára kan. Ó sì ti pè fún dídìde ìrànlọ́wọ́ fún àwọn olùgbé agbègbè náà. Ó fi dá gbogbo àwọn olùgbé agbègbè Ìkòròdú lójú pé iṣẹ́ àkànṣe ojú àgbàrá lágbègbè tó jẹ́ fífọwọ́ sí nípasẹ̀ gómìnà Babájídé Sanwó-Olú wà fún pípèsè ojútùú ọ̀nà àbáyọ tí ó dúró re sí ìṣòro ìpèníjà tó ń kojú àwọn olùgbé náà. Ó fi kún pé òun ti darí kọngílá láti tètè bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún ní kánmọ́nkóbó nípasẹ̀ àwọn òjò àgbàrá náà. Wahab tọrọ àforíjì lọ́wọ́ àwọn olùgbé ìlú náà látàrí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Tá ò bá gbàgbé, a ó rántí pé àjọ tó ń rí sí ojú ọjọ́ nílẹ̀ wa Nàìjíríà NIMET ti ṣáájú gbé àtẹ̀jáde síta nípa ojú ọjọ́, òjò àrọ̀rọ̀dá àti ẹ̀kún omi, ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù láwọn apá ẹkùn lórílẹ̀-èdè wa Nàìjíríà láàrin ọjọ́ ajé Monday sí ọjọ́rú Wednesday. Àjálù burúkú kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa láṣẹ Elédùà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè, yóò sì dára fún yín.